ìròyìn Yajoyajo láti ìkànnì jígí alára kẹrìnlélógún. Mo ń ròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ Èkó. Wàhálà rèé o láàrin Sophia Momodu àti Chioma Adeleke. Sophia Momodu fi ẹ̀sùn kan Chioma Adeleke wípé ó ń sá sábẹ́ ayélujára kan láti fi wọ́ òun. Sophia Momodu, ọ̀kan lára àwọn obìnrin tó bímọ fún David Adeleke, olórin tàkásùfèé, fi sórí ayélujára rẹ̀ wípé àwọn àpẹẹrẹ tí èèyàn lè fi mọ ọ̀dẹ̀ òpònú tí ìrònú ti fẹ́ bà tirẹ̀ jẹ́, ṣùgbọ́n òun tó ń díbọ́ fún aráyé bí ẹni tó ní ayọ̀ ọkàn, ṣùgbọ́n inú rẹ̀ ń bàjẹ́ lábẹ́nú. Ó ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò fi ayélujára tirẹ̀ lẹ̀ láti lọ sá sábẹ́ ayélujára àwọn olólùfẹ́ rẹ̀, pàápàá jùlọ èyí tó ti jẹ́ ayélujára ọmọ rẹ̀ tó padà ṣe aláìsí, láti fi bu ẹnu àtẹ́lu èèyàn tí kò ráyè tirẹ̀, tí kò sì lè ráyè tirẹ̀ láéláé nítorí kò ní ìgboyà láti wá sábẹ́ ayélujára tirẹ̀ gangan láti sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ. Ó ní àpẹẹrẹ kejì ni wípé irú ara ẹni bẹ́ẹ̀ kò ní lélẹ̀, yóò máa bá gbogbo èèyàn jà lórí nǹkan ọmọkùnrin tí wọ́n ti lò kọjá bó ti yẹ lọ, tí àwọn èèyàn sì ti kọ̀ sílẹ̀, bí àpẹẹrẹ nǹkan ọmọkùnrin tí àwọn tó ń ṣe òwò nàbì àti àwọn tí wọ́n ń ṣe fọ́nrán ìbáraẹnilò. Àpẹẹrẹ kẹta, ó ní irú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣe bí ìyàwó ilé tó lówó lọ́wọ́, ṣùgbọ́n òun kò lè dágbé ara rẹ̀ jáde láìsí àtìlẹ́yìn ọkọ rẹ̀ olówó igbó tó ń gbé kiri bíi bèbí onírun. Ó ní àpẹẹrẹ kẹrin ẹ̀wẹ̀, yóò máa sọ̀rọ̀ nípa ẹni tí kò rí tirẹ̀ tàbí rántí wípé ó ń bẹ láyé. Ìkarùn-ún, irú ẹni bẹ́ẹ̀ yóò fẹ́ ọkùnrin tó hùn dọ́kàndọ́kàn débi wípé ó pàdánù ọmọkùnrin àkọ́bí rẹ̀ tó kọ́kọ́ bí láyé, síbẹ̀ ara rẹ̀ kò balẹ̀. Tó kí ń dùn kó pọ̀, a ní rí jù báyìí lọ ní abala ìròyìn Yajoyajo láti ìkànnì jígí alára kẹrìnlélógún. Ọdẹ́mọ Abímbọ́lá Olúwatósìn lóníròyìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí títí di ìgbà mìíràn tá ó fi re àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ìkànnì jígí alára kẹrìnlélógún, bàbá gbogbo.